Africa Content TV. ẹ̀yin tèmi ẹ sọ fún wọn sáré nílé ọdún ọ̀lẹ́ òǹdírí sùn tá a wà yìí ẹ sọ fún wọn pé ọba orílẹ̀-èdè ìdírí èmi ń bẹ bá sọ ní ipò olórin tó taro òsùn bá jáde táyé ń gbọ́ tó lámì ìlàkà wọn ò ní ronú sí kẹtù kàmí òun òògùn ọba wọn sọ pé òun ìlà táyé ní tó sọ pé òsùn bá òun lọ́mọ táyé ń gbọ́ àṣì ọ̀rọ̀ bóyá onítọ̀ òun ò bá gbáyé tó bá gbáyé á ti rí ògùn òru tiwa àlòmọ́ ọkùnrin ní ọ̀la nínú eléré. Thank you. ọmọ tẹ́lá bá rẹ̀ mí o sáré bá ọmọ tẹ́lá bá rẹ̀ mí o ẹ̀yin tiwa wọn lọmọ tẹ́lá bá bí ẹ̀yà sani yóò máa jọ èmi lọmọ òṣùpá tí mo tún jọ òṣùpá àwùjọ rárá níbi kárórì máa ní kárórì kọrin káyé máa kọ̀kọ̀ bùkọ́ káwọn kọrin gidi láwùjọ èèyàn gidi orin tó máa wúlò tí kò bá ṣe èèyàn kan sáré bí wáàsì tó máa máa ra èèyàn dá o. mo lọ́jọ́ wo náà ni ẹ̀yin tó mú bá ẹ wo ọjọ́ ọ̀la bákàrà sákàrà ń bímọ káwọn lẹ́mọ̀ kan tọ́lá kọrin bú pàṣọ mélòó lára mi níwájú ọ̀gá ńlá mi ò lè ṣàgbàmọ́ lẹ́nu fi kọrin bó ṣùpá torí mo mọ̀ pé táwọn méjèèjì dàmú ìbò dáńdámú lágbólé fújì o ṣé bí Alábí Pasuma lọ̀gá ńlá ẹ wo Mr. Fuji ló fòṣù gbàjọba ọba ńlá fún gbogbo ní fújì o kí mo fẹ́ jẹ yóò ti máa kọrin bú wọn o èmi ti lè dẹmọ bí Pasuma ṣe dẹmọ mi ò lè kọrin bí Saheed ṣe kọrin ṣùgbọ́n mo dántọ́ níbi ká pé èdè gidi Òṣùpá Saheed pẹ̀lú Pasuma o bàbá wọn jẹ́ fẹ́mi Mèsáyà o gbogbo alábòsí àìlọ́wọ́ nǹkan mi ò sọ. wọ́n máa kẹ́lẹ́ wá àwọn ọmọ fífàṣọ nígbà lórí fújì o ọ̀nà l'Òṣùpá Saheed gbọ́ bàbá sídó ọba lẹ́sàkáṣà ọ̀nà bí bàlúsà ti kọ́lọ́ bá ìforúkọ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ̀kì ìmísí alábò ṣe bí wọ́n ti sábà alábìmí sí Jésù ọmọlẹ́yìn rẹ̀ tó tẹ̀lé. ẹni ọwọ́ máa ná di nǹkan wọn máa ná di nǹkan ju Saheed lọ nínú olórin tọ́bọ̀ ọlọ́run gbé dìde pé kó jíṣẹ́ tó tún gbé àdísì fún orin làdísì tó fi ń jí iṣẹ́ ìfaráyé èmi àfíìsì jẹ́kọ̀ọ́ náà inú sàábé fún. ẹ wo tí kò bá ti fọ́ o ẹ jẹ́ ká kó dàsákìtàn àkúfọ́ọ̀gùn má kó mọ́ra jù ámújẹ́ ẹni fẹ́ pa ẹ̀tọ́ lọ́nba tún láṣìírí ó lè padà wá kó sọ pé òun wá bẹ̀ẹ̀bẹ̀ o ọ̀pá nọ́mbà ní ìdákò máa wulẹ̀ fi tóní torí kò wúlò mọ́ lẹ́yìn bó tún ṣe palára. ẹ̀yin èèyàn mi wọ́n ní òye kò Òṣùpá o wọ́n ní báskẹ́lì òye kò Òṣùpá o èmi lọmọ Òṣùpá Saheed kìgìkìgì gẹ́gẹ́gẹ́gẹ́ ọba orin kíkú má pẹ̀lú bàbá mi èmi gangan lọmọ Ìgè wà nù àlùkò èmi lọmọ Ìgè wà nù àlùkò ó yá táyé bá lọ sí òpin oríṣiríṣi la máa rí o àtẹ̀tí rí àbó ti fẹ́ rí bẹ́ẹ̀ ni o àwọn òbí bá ṣe tọ́jú àwọn ọmọ wa ọmọ ọdún méjìlá tó lọ́wọ́ ọ̀nà àtijọ́ ti pọ̀ ó borí o. Saheed ìwádìí ní kóbò ayẹyẹ kòkò tiwa ẹ̀rùfọ̀ gẹ̀dẹ̀ para. àdúgbò aláyídé bàbá mi Barrister o Òṣùpá Saheed ọmọlé ìyá nígbà Àkàndé Àbáṣà lárúurú ní Ìbàdàn ilé labédè ayẹyẹ làwọn àti wa kò sẹ́ni tí ó mọ̀ pọ̀ ọ̀nà Ìbàdàn para. nígbà tí mo fún bàbá tí mo bá tó kọ́ ní wọn gbà ọwọ́ ní láyẹyẹ àgbàdo ìyá kan ọ̀bọ̀ kan ọ̀bọ̀ jáde lọ sí jáde lọ sí mo ṣe ìdíṣẹ́ ayéfẹ́ tí ẹ̀ ṣọgbọ́n ọmọ ìgbà wa. gbogbo ọmọ Ìbàdàn ẹgbẹ́ kí ni ṣé ṣéèṣù ọ̀nà ní ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé nìkan ní ìlú tó gbàdéjì tó gbé ní ilé àtàlejò torí bó tóbi débi pé àfa ìbára ẹ̀bá ṣàtọ̀ ń dá nílùú Ìbàdàn wá ní pọ́nmọ́ lé ní kọ́rọ̀ láyé gbà ibi gbogbo ní sábà fẹ́ ló bá lágbára àwọn ọmọ Ìbàdàn yìí
ọkùnrin pẹ̀lú obìnrin ọmọdé pẹ̀lú àgbà o táṣẹ́ra wa ní ọ̀kan ló ṣiṣu ọwọ́ Àlàbí tó fi gbálẹ̀ mọ́ Ìbàdàn mèsì ọ̀rọ̀ lọ́sẹ̀ láwọn mèsì ọ̀kọ́ Ìbàdàn májà àbọ̀ ọ̀lẹ́rú Ìbàdàn tí o lè sọ̀rọ̀ ojú ló rọ̀ káyà bá sọ́kọ̀ bá sì dé lólúbàdàn tí a ó sọ́dún Ìbàdàn ò lè bára rọ.